wọ́gi lé ìsìn ìṣọ òru nítorí ètò ààbò tó mọ̀ mẹ́ẹ̀ ní nàìjíríà. ọlọ́pàá Ondo Kìlọ Fáráàlú. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ti Ondo ó mà ti rọ àwọn adarí ẹ̀sìn kí wọ́n wọ́gi lé ìsìn ìṣọ òru látàrí ètò ààbò tó mọ̀ mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ náà. ọ̀rọ̀ yìí ó ní wọ́n ní ó mà ka àwọn ṣọ́ọ̀ṣì, mọ́sálásí àtàwọn ẹlẹ́sìn àbáláyé tí wọ́n máa ń ṣe ìsìn lóru ọ̀gànjọ́. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Adébọ̀wálé Lawal ló máa fi ìmọ̀ràn náà léde ní ọjọ́ ẹtì Friday nílùú Àkúrẹ́ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí àwọn ọmọ ìjọ CCC mẹ́fà tí àwọn ajínigbé mà jí gbé níbẹ̀. ọjọ́ 15 oṣù kejì ọdún 2026 yìí làwọn agbébọn kan wọ́n mà jí èèyàn mẹ́fà gbé lọ lásìkò tí wọ́n ń ṣe ìṣọ́ òru nínú ilé ìjọsìn wọn tó wà ní ojú ọ̀nà márosẹ̀ ìlú Uzo sí ìlú Ọ̀wọ̀. iléeṣẹ́ ìròyìn náà ó mà jábọ̀ pé wọ́n dóòlà àwọn tí wọ́n mà jí gbé náà, ọwọ́ sì tẹ afurasí kan lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. a mà gbọ́ pé àwọn agbébọn náà wọ́n sọ pé àwọn yóò gba $100 mílíọ̀nù fún ìtúsílẹ̀ àwọn ọmọ ìjọ náà. kọmíṣánná ọlọ́pàá ó sọ wípé aláàbò ara àti olóyún kan wà ní ara àwọn tí wọ́n mà jí gbé. ọlọ́pàá ní yóò máa rọrùn fún àwọn láti máa mójútó ètò ìsìn lọ́sàn gangan tí àwọn ilé ìjọsìn tí wọ́n bá pa ìsìn ìṣọ́ òru mọ́ lásìkò tá a wà yìí. lórí ọ̀rọ̀ owó ìtúsílẹ̀, ó ní kò sí ẹnikẹ́ni tó mà jáde síta láti sọ ohunkóhun nípa owó ìtúsílẹ̀ kankan. ó ti pẹ́ tí a ti máa ń sọ fún àwọn adarí ẹlẹ́sìn kí wọ́n máa ṣàlàyé fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá fẹ́ ṣe ìsìn lóru. àmọ́ ṣá, a ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn adarí ẹlẹ́sìn yálà mùsùlùmí ni tàbí kìrìsìtẹ́nì tàbí ẹlẹ́sìn àbáláyé kí wọ́n wọ́gi lé ìsìn òru lásìkò yìí látàrí bí ètò ààbò bó ṣe rí o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, àánú Ọlọ́ọ̀bá rèé yóò wá èmi àti yín rí o, àmín.